Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà ni mo bá yín. Happy Eid-el-Kabir. Ẹ̀mí aṣojú ẹ̀mí wa o, nínú ọlá, nínú iyì, nínú ìkẹ́. Please tell me happy birthday. Thank you very much. So celebration ó pọ̀ lọ́jọ́ on point by 2. Thank you very much. Ẹ̀yin tẹ́ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Well, èyí tí mo fẹ́ ṣe é sìn ẹ̀yin kan sọ pé kò kàn mí o, face your husband and wife's issue. Wow, ó kàn mí. I can't go forward. Tí n bá sọ̀rọ̀ yìí, tí n bá ṣe program yìí, I can't go forward. Kò sí kọ́tà lè ṣe sí i, that is me, you understand? Ọ̀rọ̀ ti Sunday Igboho yìí, I must shook my mouth inside. I must put my mouth inside. Ìkan tí mo fẹ́ really sọ nísìnyí ni pé àkọ́kọ́ gbọ́ wọ́n ní wọ́n mú o, wọ́n arrest ó tún yá wọ́n tún ní wọ́n release ẹ o, ó tún yá wọ́n tún sọ wípé ó ṣì wà ń bẹ̀. In fact somebody ó drop video nsìn ó ní ká bá ń share rẹ̀, ọ̀dọ̀ ìgbà tí mo fi wò yẹn ó ní just 85 views. ṣóyè yín ó ní Sunday Igboho ṣì wà ń bẹ̀, ṣóyè yín ló ṣì wà ń bibẹ̀ yẹn, pé àwọn lọ́balọ́ba kí wọ́n sọ̀rọ̀ jáde pé ẹni yìí kìí ṣe èèyàn burúkú. So nísìn question tèmi lélẹ́yìn sìn, is Sunday Igboho, is he actually a criminal? Because èmi mo dàbí ọmọ kékeré, ẹ má bínú o, ó dàbí pé àwọn ọmọ kan tó ń lọ ṣé criminal ni Sunday Igboho ni kí wọ́n dé tó fi wọ́n wá kí wọ́n tó fi wọ́n wá Sunday Igboho tó wọ́n di pé wọ́n á mú mọ́lẹ̀ àwọn olórí àwọn tó ń pa wọ́n láìpẹ́ àwọn Boko Haram tó ń pa wọ́n wọn mọ̀ wá wọn kẹ́, àwọn olórí àwọn bandits wọn ò mọ wọn kẹ, wọn ò mọ wá wọn kẹ. Ẹ dákun nínú comment box yìí báyìí mo fẹ́ kẹ́ mọ comment, mo fẹ́ kẹ́ like fídíò yìí, mo fẹ́ kẹ́ comment irú èèyàn tí Sunday Igboho jẹ́, ṣé criminal ni? ṣó yẹ kí wọ́n mọ wá àwọn èèyàn tó sọ wípé ìyà tó ń jẹ àwọn ó pọ̀ jù, bí ẹ ṣe ń pa wá nílùú wa ẹ̀ẹ́dẹ́ kankan ṣe sí i. Ṣé ó wá burú kéèyàn voice out fáwọn èèyàn rẹ̀ tó yẹ yín, kéèyàn voice out fáwọn èèyàn rẹ̀? Ìjọ wo ló wá di pé ó wá di ẹ̀ṣẹ̀? Gbígbóná yẹn wá pọ̀, ó wá ní kó ń yọ ẹsẹ̀ díẹ̀, ẹni wọ́n mú mọ́lẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín, I need the comment yín báyìí bóyá comment yín báyìí òun ló máa save Sunday Igboho báyìí bí mo ṣe ń sọ̀rọ̀. So ẹ kọ́kọ́ comment lọ́nà, ẹ fi comment yín ẹ fi tú Sunday Igboho sílẹ̀, ẹ dẹ̀ bá mi share fídíò yìí, ṣóyẹ yẹn bá mi share fídíò yìí pé ṣé Sunday Igboho ṣé criminal ni? Ṣé Sunday Igboho ó mọ́ lanu ẹ̀ pàkà pé ẹ mọ̀ pààyàn ṣó máa ń sọ ni? Sunday Igboho sọ bẹ́ẹ̀, ó dẹ̀ ti dìbò kẹ̀kẹ́ gbogbo weapons tẹ́ rí nílé òun, ó ní kò ṣe tòun. Àmọ́ mo ti sọ fún yín o, ṣẹlẹ̀ mi èmi 50-50 ni mí o, ẹ̀ lè sọ pé Yorùbá àbí no Yorùbá o, bó ṣe ń lọ làwa ṣe ń gbé ká, àwa ń tiwa amateur ni wá. So yé yín àwa ń béèrè lọ́wọ́ yín pé ṣé criminal because ìwọ̀n báyìí tí mo rí kà ó ń jà fún ẹ̀tọ́ ni, owó bàbá dámì bàbá yẹn bá rà àwọn ọmọ rẹ̀, àwọn beautiful children rẹ̀. Ẹ wo ẹ̀yin èèyàn, comment yín n ò gbọ́dọ̀ disgrace akọni o, n ò gbọ́dọ̀ disgrace akọni. Ó ní kò ń yẹsẹ̀, this it was too much, kò ń lọ sinmi ní Germany ló wá di pé ẹ̀yin kan náà mú mọ́lẹ̀ níbi ní government gan. Ṣé criminal ni àbí ẹ̀yin kàwé ni? Ẹ̀yin rí bó ṣe ń lọ ni? Ṣe rí Sunday Igboho kẹ́sí bí pé ẹ̀rí kẹjẹ́ kó kọjá rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. So yẹ yín ẹ̀yin èèyàn kó tó bá ẹ̀yin ẹ bá mi comment irú èèyàn tí Sunday Igboho jẹ́, ṣé criminal ni? Because nísìnyí báyìí wọ́n ní ìwádìí ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn, ìwádìí ó ń wà lọ́wọ́lọ́wọ́ nísìn pé wọ́n fẹ́ mọ orí èèyàn tó jẹ́, because Benin Republic kìíní kan wọ́n ní rules of law dáadáa, tó má dẹ̀ ti rí pé èèyàn dáadáa ni wọ́n ó fi ilẹ̀ kó mọ lọ láyàtọ̀ láfíà. So ẹ̀yin èèyàn ẹ mọ comment. We need people to come out more. We need people to come out on this issue. Kò kí n ṣe pé kẹ́ ẹ jòkó kọ́ ẹ sọ̀rọ̀ jáde, ẹ comment jáde. Ìwọ tó bá ní oore ọ̀fẹ́ láti wá sórí irú àléfà báyìí, ẹ sọ̀rọ̀ nípa ẹ̀.
ẹ sọ̀rọ̀ nípa wọ́n pa wọ́n nílùú wọ́n ló ti tó gé àwọn ò lè bí ẹ̀rẹ̀ mọ́ àwọn ò lè bí ẹ̀rẹ̀ mọ́ ìjọba orí kankan ṣe sí onímọ̀ yìí fi dìde right from time bàbá yìí kò ní wàhálà bàbá Sunday Igboho yìí kò ní wàhálà mo fẹ́ kẹ́yìn yẹn kẹ́ lọ wo fídíò mi látẹ̀yìnwá ẹ̀yin ò rí pé mi fi síbì kankan àmọ́ lélẹ̀ tó wà nílẹ̀ yìí rárá this man is not a criminal this man is not a criminal so ẹ fi ilẹ̀ láyàtà láfíà kó mọ́ ọ lọ àwọn tó sì wà látìmọ́lé ẹ yọ wọn láyàtà láfíà ibi tẹ́ ẹ ti rí gbogbo àwọn weapon ẹ dá padà síbẹ̀ fàkásí kóníkálukú sì wà lálàáfíà ṣó yẹ yín kóníkálukú sì wà lálàáfíà èmi on point by two tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti sọ fún yín gbogbo ẹ̀ tẹ́ ẹ sọ pé Yorùbá nation nananana ẹ dákun ẹ jókòó orí yín náà ẹ ronú náà ẹ ronú fẹ́ kẹ́ ẹ ronú yín náà mo ní Yorùbá nation máa wá kò kí ń ṣe ní ìsìn ọkùnrin tó jẹ́ pé ó jẹ́ to very humble ó ṣe fún Christian ó ṣe fún mùsùlùmí very humble wọ́n wá declare wanted why at the end of the day ẹ̀yin náà ni o èyẹ tó sì ń dà wọ́n nísìnyìí èyẹ tó ti ń dà wọ́n nísìnyìí o èyẹ tó ti ń dà wọ́n tó dà wọ́n lálákọ̀ọ́kọ́ tó mú ṣe ó ti dà wọ́n lẹ́lẹ́kejì èyàn náà àfàìmọ̀ kó mọ̀ tún wà lára yín ó wà lára wọn tó ó sì wà lára wọn yálà wà tá à ń sọ tiwa àwa gangan lólóòótọ́ so this is a point by two using my words for you tí n bá rí nǹkan sọ fún mi pé ẹ kò kàn mí èyí tẹ́ máa sọ mí báyìí èyí tẹ́ máa fi tú Sunday Igboho sílẹ̀ lẹ́ máa sọ kò kí ṣe tẹ́ máa fi bú èébú kankan ṣe ti gbọ́ èyí tẹ́ máa fi bú èébú this is a point by two using my words for others ire o so nísìnyí tí mo ti sọ yìí ọkàn mi ti balẹ̀ àwọn àìsàn wa sọ ọkọ àtìyàwó wa ṣe ti gbọ́ bye.